olùṣàkóso tàwọn ẹkùn aṣọ́bodè ti CAC Paul Bámiṣayé ní àsìkò tí wọ́n ń gbé egbòogi olóró lé àwọn ẹkùn ti NDLEA ní ọjọ́ Ìṣẹ́gun oṣù karùn-ún ọdún yìí lọ́wọ́ sọ wípé gbígba àwọn egbòogi olóró náà ló jẹ́ ọ̀kan pàtàkì tó wáyé láti ọwọ́ àwọn òṣìṣẹ́ wọn ní etí bèbè òkun ẹkùn tàwọn ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Èkó. Ní àsìkò tó ń tẹ́wọ́ gba àwọn egbòogi olóró náà, amúgbálẹ́gbẹ̀ẹ́ olùṣàkóso ẹkùn tàwọn àjọ NDLEA Bashir Magaji lo àsìkò náà gbé òṣùbà sàdánkátà fún iṣẹ́ takuntakun tàwọn àjọ náà nípa gbígbógun ti ìwà gbígbé egbòogi olóró, èyí tí yóò túbọ̀ mú kí ìwà gbígbé egbòogi olóró di ohun àfẹ́yìn tí egun aláre ń fi ṣọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà, àwọn agbébọnrin gbìnàyà ṣekú pa òjíṣẹ́ Ọlọ́run pásítọ̀ àti àwọn ènìyàn 4 ni wọ́n fi ẹ̀mí wọn dégbodò ní ìpínlẹ̀ Plateau. Àwọn ọ̀daràn náà ni wọ́n ya bo abúlé kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Keimapa ní agbègbè ìjọba ìbílẹ̀ tó wà ní ìlú Plateau. Akọ̀wé àgbà fún ti àwọn ìjọba ìdàgbàsókè abúlé náà, Ọ̀gbẹ́ni Sam Jugo, sọ wípé ìṣekúpa àwọn ènìyàn náà wáyé ní dédé aago 12 òru ọ̀gànjọ́ ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ tí a wà yìí ní àwọn agbébọnrin náà kọlu abúlé Keimapa tí wọ́n sì ṣekú pa ènìyàn 5. Bákan náà ni àwọn ọ̀daràn tún ya bo abúlé Keimapa lọ́pọ̀ yanturu pẹ̀lú onírúurú ohun èlò alágbára lọ́wọ́ tí wọ́n sì ṣekú pa pásítọ̀ orí ìjọ Assemblies of God Church tó wà ní abúlé Keimapa ní ọjọ́ 2 oṣù tí a wà yìí ní ìṣẹ̀lẹ̀ náà ti milẹ̀ tìtì bí àrọ̀dá òjò. Bẹ́ẹ̀ ni gbogbo ìgbìyànjú ilé-iṣẹ́ akọ̀ròyìn láti fọ̀rọ̀ wá alukoro àwọn ọlọ́pàá ẹkùn náà ló já sí pàbó. Kí a tún máa tẹ̀síwájú, kí ọba òkè jọ̀wọ́ máa pa àlọ́ àti àbọ̀ wa mọ́ o. Ìròyìn kan ló gba orí ẹ̀rọ ayélujára kan wípé ọ̀dọ́bìnrin kan ẹni ọdún 28 di ẹni àwátì. Ọ̀dọ́bìnrin ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Lucy Like ni wọ́n sọ wípé iṣẹ́ nọ́ọ̀sì ló yàn láàyò ní olú ìlú Àbújá. Báwo ló ṣe jẹ́? Ọ̀dọ́bìnrin nọ́ọ̀sì náà ni wọ́n sọ wípé ó gbéra láti ibùgbé rẹ̀ lọ sí ìdíkọ̀ ọkọ̀ kan tí wọ́n pè ní Suba ní ìlú Àbújá ni ọ̀dọ́bìnrin ọ̀hún gbéra lọ láti lọ fi ohun èlò kan ránṣẹ́ sí ọ̀rẹ́ rẹ̀ kan tó wà ní Minna ní ìpínlẹ̀ Niger ní ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tó rékọjá ló lọ tí wọn kò sì kófìrí rẹ̀ mọ́ láti ìgbà náà títí di àsìkò yìí kí Elédùà fi ṣe àwárí rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde sọ wípé ìṣàwárí ọ̀dọ́bìnrin ọ̀hún ló wáyé látàrí iṣẹ́ takuntakun tàwọn ọlọ́pàá ẹkùn náà tí wọ́n kọ́wọ̀ọ́rìn pẹ̀lú àwọn ẹbí rẹ̀ lọ sí ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n ṣàwárí ọ̀dọ́bìnrin ọ̀hún. Tí a kò bá gbàgbé, ọ̀dọ́bìnrin ọ̀hún ni wọ́n sọ wípé ẹ̀ka ilé-iṣẹ́ aládàáni kan tó wà ní MKK Plaza ní Jabi ní ìlú Àbújá ni ọ̀dọ́bìnrin náà ti gbé ṣe iṣẹ́ nọ́ọ̀sì tó yàn láàyò kí ó tó di wípé wọ́n ṣàwárí rẹ̀. Kò jẹ́ bó ṣe jẹ́ nínú ìròyìn agbègbè tòní. Ẹ máa bá a kọ́ lọ.